Àwọn Agbawere-Mẹsin fìbínú lu Usman pa, wọ́n ló sọ̀rọ̀ òdì sànọ́bì. Ọkùnrin tí wọ́n lọ́jọ́ orí ẹ̀ kò lè ju ẹni ọdún márùndínlógójì lọ kan, Usman Buddha, ti kàgbákò ikú òjijì. Ikú gbígbóná sì ní kú ọ̀hún látàrí báwọn jàǹdùkú tí wọ́n ní Agbawere-Mẹsin ni wọ́n ṣe lọ́ọ́ fìbínú ṣàkọlù sí i lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 25 oṣù kẹfà ọdún yìí. Ẹ̀ṣẹ̀ tí wọ́n lólóògbé náà dá ni pé ó sọ̀rọ̀ tako ànábì Muhammadu, aṣáájú ẹ̀sìn mùsùlùmí. Wọ́n lọ́rọ̀ òdì kan ló sọ sí i ni wọ́n bá ṣèdájọ́ kò dúró gbẹ́jọ́ fún un. Bí wọ́n ṣe ṣùrùbò ni wọ́n ń fọ́gi mọ́ lórí tí wọ́n sì ń lẹ̀ lóko ni wọ́n bá lù ú pa. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto níbi tíṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí ti wáyé, ASP Ahmad Rufai ló fọ̀rọ̀ náà léde lórí ìkànnì ayélujára ẹ̀. Ó ní ìyálẹ̀ta ọjọ́ àìkú ọ̀hún làwọn aládùúgbò kan tẹ iléeṣẹ́ ọlọ́pàá láago ìdágìrì pé àwọn Agbawere-Mẹsin kan ti kó ara wọn jọ o, wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ṣàkọlù sí ẹni ẹlẹ́ni, wọ́n ti ń ṣe é léṣe gidi, wọ́n ní iṣẹ́ alápatà lọkùnrin náà ń ṣe. Ó ní lọ́gán táwọn ti gbọ́ èyí ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto CP Ali Hayatu Kaigama, area commander tó ń rí sí àwọn ìṣẹ̀lẹ̀ ojú pópó, àti DPO Kwani ti kó àwọn ọmọọṣẹ́ wọn kan sòdí tí wọ́n sì tara ṣàṣà lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Báwọn tó ń ṣàkọlù náà ṣe gbúròó fèrè yàfún ọkọ̀ ọlọ́pàá tó ń bọ̀ lọ́ọ̀kan, ìgbẹ́là fẹ́wé oko làwá nǹkan ọbẹ̀ lọ̀rọ̀ dà. Níṣe ni kálukú wọn sọ igi àti òkúta wọ́ wọn sílẹ̀ ni wọ́n bá fẹsẹ̀ fẹ́ káwọn ọlọ́pàá tó dé ọ̀dọ̀ wọn. Wọ́n sì fi ẹni tí wọ́n lù sílẹ̀ níbi tóun ti ń pọ̀ kàkà ikú. Wọ́n láwọn ọlọ́pàá ni wọ́n kọ́kọ́ gbé olóògbé Usman dìgbàdìgbà lọ ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ti fásitì Usman Danfodio, ìyẹn Usman Danfodio Teaching Hospital, èyí tó wà nígboro ìlú Sokoto. Àmọ́ àwọn dókítà sì gbìyànjú láti fún un ní ìtọ́jú pàjáwìrì bóyá wọn yóò lè dóòlà ẹ̀mí ẹ̀. Àmọ́ aṣọ òbọ́mọyẹ mọ́, ọmọyẹ ti rìn ìhòhò wọjà, ẹ̀pà ò sì bóró mọ́ fọkùnrin ọ̀hún. Lẹ́nu ìtọ́jú náà ló ti dákẹ́, ó kú pátápátá. Alukoro Rufai ní àwọn agbófinró ti fọ́nká sí gbogbo agbègbè tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kó má lọ́ọ́ di pé àwọn èèyàn kan máa fẹ́ gbẹ̀san ìwà láabi yìí, torí àforóyaró kì í jẹ́ kóró tán. Ó láwọn ti paná eruku ìjà àti ìbẹ̀rù tó gbòde ní gbogbo agbègbè náà. Ó sì rọ kálukú láti máa lọ sẹ́nu iṣẹ́ àti okòwò rẹ̀ wọ́ọ́rọ́wọ́. Ó tún sọ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń bá ìwádìí tó lọ́ọ̀rìn lọ lábẹ́nú, àti pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú àkọlù tó dá ẹ̀mí olóògbé yìí légbodò tí wọ́n sì sá lọ ọ̀hún, wọ́n sún ìjìyà wọn síwájú ni. Gbogbo wọn lọ́wọ́ òfin sì máa tó tí wọn yóò sì gbàdájọ́ tó tọ́ sí kó wá wọn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.